òun ni ó mú mi lọ bí gbajúgbajà olórin fújì kan tí wọ́n fi jẹ oyè láìpẹ́ yìí olórí ọmọ ọba of Ijebuland Akilẹ of Ijebuland Alhaji Wasiu gẹ́gẹ́ bí wọ́n ti máa ń pè Ayinde Marshal K1 the ultimate Mayegun of Yorubaland tọ́lọ́hún bá ní kí ayé gún fún wọn ká tún bẹ̀ lọ́hùn kálíkì àmọ́ náà ó tún gún fún wọn. kí láǹfààní ẹni tó mú ayé gún tí ó lè mú ọ̀run rẹ̀ gún. àbí bí wọ́n ti já máyé gún yẹn kí wọ́n gbìyànjú bí wọ́n ti mú ọ̀run náà gún régé. àwọn ibi tí mo fẹ́ lọ àkíyèsí àwọn àfààní ní o mo rò pé Alhaji Wasiu yìí oyè ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ yìí wọ́n wá wọ ìpẹ̀bí látara àṣà àti ṣe gbogbo tó bá joyè yẹn wọ́n jà ṣe àwọn kẹ̀kẹ́ fún wọn nílànà àwọn oníbílẹ̀ àwọn oníṣẹ̀ṣe. aláwọ̀ àfà tí wọ́n bọ́ta tí wọ́n sọ pé Wasiu Ayinde Alhaji Wasiu Ayinde ń kọ́ kìí ṣe mùsùlùmí mọ́ ó ti kú òní mùsùlùmí kódà bọ́lọ́hún bá ní ọlọ́jọ́ dé bá a lórí èyí tó ṣe yìí wọ́n láfa kan ò gbọ́dọ̀ kírun sí ńlá oníkálukú ń sọ tiẹ̀ kó wọ́n ń jáde kódà ààrẹ ní títí ẹ̀ tún gbé arákùnrin yìí ṣépè a sì rí ẹni tó tún fi láì fi kan àwọn àfáà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ olórí ọmọ ọba Akilẹ Ijebuland pé ẹ̀yin àfáà ẹ̀yin kìíní kan wọ́n ń bú àwọn àfáà tó wà lẹ́gbẹ̀ẹ́ kí ni àkíyèsí tèmi fáwọn àfáà tó ń ṣe bẹ́ẹ̀ bí Islam ti ní a máa pèpè báyẹn o ẹni tó ń sọ pé nìkan kì í ṣe mùsùlùmí tó sì fi gbogbo ẹnu sọ pé ó ti kú ònú Islam wọ́n tó tí ì mọ́ tó gbẹ̀yìn rẹ̀ o. kí ni Islam kọ́ wa arákùnrin kan àfọ oníwàásí náà ni ó wá lọ lè bá Abu Ja'far al-Mansur. dakala ìfún aláàbí Ja'far al-Mansur. ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lára ọ̀rọ̀ yìí bá a bá rẹ́ni tí ń wọgbó lọ bóòlù àti pè wọ́n padà. àwọn àfáà lónìí gbólóhùn wa ti ń le jù ọ̀rọ̀ wa ti ń le jù bí ìgbéwọ̀n àfáà tó ń ṣe wá sí gan wọ́n ti fọ́ tíkẹ́tì àlùjànnà. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó bá ṣe wá sí ẹjẹ́ á máa fi àánú ẹni tá à ń bá sọ̀rọ̀ ẹjẹ́ á máa fi kú wá sí wa. wá sí wa lónìí kò pé àwọn èèyàn padà ilé àwọn èèyàn jáde ni. wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí kò pè èèyàn sẹ́sì mọ́ bíbú àwọn èèyàn bínú fẹ̀sìn ọlọ́wọ́ ọba lẹ̀ ni. nígbà tá a mọ iye tí wọ́n ń pè ní asalibu da'wa oníwàásí ó lọ lè bá Abu Ja'far al-Mansur. fàgìlábà lẹ́yìn fílíkàlà. ní wọ́n ń ṣe wáàsí fún Abu Ja'far ọ̀rọ̀ rẹ̀ wọ́n lé ọ̀rọ̀ àwọn àfáà kan tí wọ́n lé. fàgìlábà lẹ́yìn fílíkàlà mi. ní wọ́n gbé Abu Ja'far ṣe pé ọ̀wọ́ náà ni wọ́n fi ọkọ̀ náà ni àtiwọ́ àtọ́mọ ìṣàbẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kàbìtì kẹlìmọ́tù kàbìtì tí ìyá ní sọ fún. bàbá Abu Ja'far. ẹ máa wo èsì tí Abu Ja'far fún oníwàásí tí ń sọ̀rọ̀ kò bá kù gbé sí. yà wà náà. wọ́n á ní ìwọ arákùnrin. yà wà náà. ìwọ àfọ oníwàásí. ìfàkìbí. ẹ̀fọ́kìbí ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìfàkìbí. èmi wọ́n ní o ṣe wáàsí fún mi ni èwo tó tẹ̀pẹ̀ tó fi ń kù. Arsalallahu subhanahu man huwa khayrun minka. ọ̀dà mẹ́rin ó wà káyìnù níkà ẹni tó lóore jù ọ lọ tó tóbi jù ọ lọ lọ́dọ̀ Ọlọ́run tó nípò jù ọ lọ Ọlọ́run ọba gẹ́rẹ́ rẹ ṣe. Ila man huwa sharrun minni. Ọlọ́run náà sí ẹni tí gbèsè ayé tiẹ̀ tó burú jù tòun lọ. Ọlọ́run náà sẹ́ni tó ní àbòkò nìyẹn kí tòun lọ. Ọlọ́run náà sí pò kí pátá tó tún ju tòun lọ. Ọlọ́run
rẹ̀ olóore tó jù wọ́n lọ sẹ́ni tó burú jù wọ́n lọ. Arsalallahu Musa ila Fir'auna. Ànábì Musa olóore ju arákùnrin yìí lọ. Arsalallahu Musa ila Fir'auna. Ọlọ́run wá rán Musa sí Fìràwọ́nà tí gbèsè ayé tiẹ̀ tó burú jù lòun lọ. Faqala lahu. Bí Fìràwọ́nà bá ti ya kẹfẹ́ ní tọ́lọ́hún tó, bí Fìràwọ́nà ti kàyà tó ka òkè tó, nígbà tọ́lọ́wọ́ bá tí ó rán Musa sí, ó gbọ́ tọ́lọ́wọ́ bá sọ fún Musa ni. Inni aba ila Fir'auna innahu tagha. Àtiwọ́ àtọ́mọ̀ ìyá rẹ̀ ẹ lọ bá Fìràwọ́nà. Innahu tagha. Ọlọ́run wá kọ̀ fáwọn rẹ̀ fún Musa pé ẹni tẹ̀ lọ lé báyìí, ìnáwó tọ̀gá. Innahu tagha. Kì í ṣe èèyàn tó fúyẹ́. Innahu tagha. Àgbà wèrè ni. Innahu tagha. Àgbà kú èèyàn ni. Inni aba ila Fir'auna innahu tagha. Àṣẹ ìgbà pẹ̀lú tọ̀gá ẹ̀ ti dá orí gbogbo ẹni tó bá ti tayọ àlá níbi ìṣe. Innahu tagha. Bọ́ ọ bá sọ̀rọ̀ tó tayọ àlá níbi ọ̀rọ̀ ó ti tọ̀gá. Innahu tagha. Bọ́ ọ bá rí ẹ̀rí tẹ́rì rẹ bá ti lé ó ti tọ̀gá. Innahu tagha. Bọ́ ọ bá kú nǹkan tí ò sínú ẹ̀sìn, bọ́ ọ wá gbé wọnú ẹ̀sìn tó tún pè nǹkan bí lọ́dọ̀ ó ti tọ̀gá. Inni aba ila Fir'auna innahu tagha. Nígbà tí ó sọ fún Faqula lahu qawlan layyina. Múmúnádàbù. Qawlan layyina. Àwọn tí ẹ̀mí wọn bá le gan, àwọn tá a rí pé wọ́n ti tayọ àlà níbi ìṣe, níbi ọ̀rọ̀ líle kọ́lá àtúnṣọ fún wọn. Faqula lahu qawlan layyina. Àwọn ọmọ abiyamọ mi tọ́mọ rẹ̀ ti yàyàkuyà mọ́ lọ́wọ́, wọ́n ti lù kò yí padà, wọ́n ṣe aládàá kò tó ní ẹ̀yí padà, wọ́n kẹ́kẹ́ lórí kílókù tí wọ́n mọ̀ ṣe, wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni dákun. Àbọ̀ ọkọ mi ló dọ̀dọ̀ tì mí. Qawlan layyina. Dákun tó ìtọ́lọ́wọ́ mọ̀ mú gbó mọ̀. Qawlan layyina. Dákun kò ló mọ̀. Qawlan layyina. Ìyá ò máa wá kúnlẹ̀ yóò máa bẹ ọmọ, yóò máa wá sunkún. Faqula lahu qawlan layyina. Ọmọ yẹn wà á wo ojú ìyá rẹ̀ pé omi ojú yín màmá kí ló dé tẹ̀ ń sunkún nígbó tó ń bu yín náà ni. Ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ bá lù ẹ̀ ṣe tírẹ́nì fún. Bẹ́ẹ̀ bá ní kó máa fatí kó máa ṣe fúlọ́dọ̀ wà láàyè ẹ̀ tó fún lágbára ni. Kọ́ńdà kúńdà náà ń kọ́ńdà. Qawlan layyina. Ìsọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún. La'allahu yatadhakkaru aw yakhsha. Bóyá níbi ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn làálàá òun yàtọ̀ zẹ̀kárù bóyá òun náà ti ẹ̀rọ rí. Àwọn yàtọ̀ àbí yóò ti ẹ̀bẹ̀rù tí ó ti ju Ọlọ́run. Aláàjì Wasiu Àyìndé nígbà tó di pé yóò jẹ oyè tó ní í ṣe pẹ̀lú oyè ilẹ̀ Yorùbá. Táwọn gbé ẹgbà pẹ́tọ̀ bá a ti ń ṣe ní ẹgbẹ́ àṣẹ bí wọ́n ti ń ṣe kó lè bá àríbí ti rí òun ló sun lélẹ̀. Tó ti wá ṣe ní gbogbo ayé ti rí. Ìtókù kéṣe ká máa àtàkì ẹ̀. Ẹ sì lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ máa àtàkì àwọn àfáà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Kẹsẹ̀ wá ń gbé fọ́tò àwọn àfáà rẹ̀ jáde. Kódà a lè pe àwọn àfáà rẹ̀ pé tọ̀ Ọlọ́run kẹyìn, ẹ̀yin bá wọn jẹ, ẹ̀yin bá wọn mu, ẹ̀ ń bá wọn sùn, wọléwọ̀de ní. Àwa rò pé lẹ́yìn tí wọ́n jẹ kínní ìtàn ẹ kí wọn pé congratulations àbọ̀rọ̀ wà. Qawlan layyina. Ṣé àwọn bóyè ni wọ́n jẹ ẹ wá kí wọn pẹ́tọ̀? A sì kú oyè jẹ́jẹ́ yìí náà o. Àmọ́ aláwọ̀ ọ̀rọ̀ kan tá a fẹ́ bá yín sọ. Nígbà tí arákùnrin tó sọ bẹ́ẹ̀, nígbà tí Àbújá bá sọ bẹ́ẹ̀, ojú ti àbọ̀ oníwàásí. Wàbájúlá rọ́jùlù. Pẹ̀lẹ́pẹ̀lẹ́, òkú lóore tó Musa, òkú tọ̀ nẹ́bì Musa, òun náà sì yà wòye tó fìdí àwọn náà síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ Olúwa tó wá ní làálàwú Yatadhakkaru aw yakhsha. Ojú wa ti àfọwọ́ àti pé ó tọ́ sí ni o. Faqadira ar-rajulu ala ma badara minhu. Fàájìlá rọ́jùlù àdàmọ̀ bàdàrà mi. Gbogbo àwọn tẹ̀ ń sáré jáde tá à ń sọ pé ó ti kú olú mùsùlùmí, ó yẹ kó lọ kírun sí lára, ẹ ṣe ni, ẹ bá ni. Tí ẹni yìí bá padà jáde bí àbà, ìjẹ́wọ̀ tó ń yọ mí pò ní ìsìlámù yìí, ìjọ òfìgbà kan pè mí sákèsì. Ìjọ tiẹ̀ tí kọ́kọ́ ṣe wá àti fún mi tí mo wá yarí mọ́ ọ lọ́wọ́. Ìwọ tó ní ti bá kú
sí mi lára ṣé o máa ń kú tí kú ni. Al-Qur'ani sọ fábímá rahmatin. فبما رحمة من الله لنت لهم. ìrẹ́lẹ̀ yẹn ni mo fẹ́ sọ kalẹ̀ sí. tó fi já sí pé àyà yìí ló jẹ ká rántí ló yẹ ká fi bá Aláàjì Wàsíù Àyìndé yìí òun ló yẹ ká fi bá a lò. àyè kí n farabalẹ̀ fáwọn èèyàn wa ní ìsìláàmù tó bá ṣe nǹkan kékeré kan táwọn akókó lù wọ́n ń lọ nìyẹn. فبما ṣé àwọn pé gbogbo yìí tẹ̀ ń ṣe yìí tóun náà sọ yí pé tọ̀ ẹ ti yọ kù àwọn tọ̀hún ní pé tọ̀ àwọn fẹ́ kó mọ bọ̀ pátápátá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. kì í ṣe mùsùlùmí bá àfi kó ṣe kiri kan o gbọ́dọ̀ ṣe dáná ń hùn. ṣòwò kẹ́tì jáde sọ yí pé látẹ̀lé lọ bí ò ṣe ìsìláàmù mọ́. فبما رحمة من الله لنت لهم. fábímọ́ ráàmọ̀ tí mi náà láàyè gbogbo ẹ̀yà àfọ̀ onímọ̀ kẹ́ mọ̀ ké ráàmọ̀ ọlọ́run ní. رحمة من الله. gbogbo ẹ̀yin tẹ ní ọpọlọ tẹ nílàkẹ́yì ráàmọ̀ ọlọ́run ní ìkẹ́ ọlọ́run ní. bọ́lá bá bá wá fún yín ní kéwùmọ̀ kẹ́ ń lọ́pọlọ kẹ́ lè kọ̀rẹ́tì yàn lí. تلهم. ẹ ṣe ẹ̀dẹ̀ fáwọn tí ẹ fẹ́ bá sọ̀rọ̀. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. لنت لهم. ẹ má fi ọwọ́ girigiri gbò ẹ má fi mú wọn. فبما رحمة من الله لنت ṣé wọ́n لهم. ẹgbẹ́ àwọn àwa oníwàásí àyàtọ̀ sáwọn ìyá aláṣọ lókòdú mẹ́ta. ìyá aláṣọ wọn pọ̀ wọ́n tò lọ báyìí ní kó wọ́n fẹ́ polówó. ẹni tó wá jókòó síwájú ọjà rẹ̀ tó léjú koko tó tún mú ẹja lọ́wọ́. wọ́n wò pé ẹ fẹ́ yọ̀dọ̀ eléyìí ó dàbí wọ́n èyí eléyìí o. ẹja ló ń lọ́wọ́ yìí. adé tó ń sọ yí pé ẹ ti ẹ̀yà wọlé bẹ́ẹ̀ ti ẹ̀ rajà ẹ kàn wọlé ẹ jòkó ẹ mú pẹ́ńsì. لنت لهم. ọ̀dà ẹ wá rà ẹ padà wá sanwó tó bá dọ̀la. yóò لنت. sanwó kó tó jáde o ẹ tiẹ̀ máa bọ̀ ṣọ́ọ̀bù yìí tóbi ẹ tiẹ̀ wọlé kẹ jòkó kẹ gba ac rẹ̀. فبما. bó ti jẹ káwọn àfọ oníwàásí rí nù kéékù ṣe kèfèrí tiẹ̀ kèfèrí Ọlọ́run ni. الله. èyí tó bá bá sọ̀rọ̀ tó bá gbọ́ Ọlọ́run ti kádàrá pé yọ gbọ́. الله. èyí tí ó bá gbọ́ kàkà tó fi fèpè kú ó ṣe tún fàdúrà kú kọ́lọ́run yóò lè gbọ́ sí ọ lẹ́nu. لنت wọ́n لهم. lẹ́yìn. ولو كنت فظا غليظ القلب. àwọn tẹ́ ẹ bá ti mú kankan jù. لو كنت فظا غليظ القلب. ẹ jẹ́ ìtara ìyá lọ wọ́n parábì kan ní Lizzy Anjorin. ó di ní ìsọ́bà yìí ni pé òun ò ṣe alájà mọ́ ẹ má pè mí lálájà mọ́ ẹ má pè mí nígbà mọ́ ẹ má pè mí láwo mọ́ òun ò tiẹ̀ ṣaláyé wàhálà ẹ̀yin mùsùlùmí pọ̀ látijọ́ tí wọ́n ti fòun jẹ oyè nínú ẹ̀sìn Islam lẹ́ẹ̀ ti jẹ́ kóun gbádùn mọ́. ó tọ́jú sọ tí ẹ bá ṣe pé iṣẹ́ wáàsí ó ti bá jáde à ń pariwo ni ẹ wá sọ pé ẹ sọ fún wa ariwo mélòó ló bí àwọn tọ̀hún táwọn aròyìn pé wọ́n ṣe lẹ́sìn wa wọ́n mọ̀ èèyàn pé jù wá lọ tòun Tinubu ni wọ́n tún fún mi ní pépà you are invited ó tún wọlé wá bá wa bẹ́ẹ̀ sì kàn wọ́n lábùkù wọ́n tún rẹ́rìn sí yín ni torí wọ́n bìlífù pé ẹ mọ tẹ̀ ṣe àwọn rí ẹgbẹ́ ẹni tó fẹ́ ṣe wá sí òtún gbọdọ̀ bínú ìwọ àfà tó ní gbogbo owó tó bá ti sílámù ò ní sọríire kí n tiẹ̀ الله. tó gun wọn láyé ni ẹwọ́n ohun tí wọ́n ní ká ṣe pẹ̀lú àwọn Aláàjì Wàsíù Àyìndé yìí. ولو كنت فظا غليظ القلب. ṣé ẹni bẹ́ẹ̀ ti kú jáde sárákùnrin yìí kò ní ṣe sóore. ولو كنت فظا غليظ القلب. àwọn kéwàá nìyí wọ́n ti wà nínú ayé wọ́n ti wà nínú ayé ẹni tí ó pè wọ́n padà nínú ayé yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ولو كنت فظا غليظ القلب. gbogbo nǹkan nìyẹn nínú ayé ni wọ́n ti ní tagbára ti gbogbo nǹkan. ولو كنت فظا غليظ القلب. ìwọ tó o bá wá fẹ́ ṣe wáàsí fún wọn ọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn àfáàtẹ̀ yẹn rí pẹ̀lú wọn yẹn kì í ṣe páàkì jẹ ni wọ́n bá lọ bẹ. ولو كنت فظا غليظ القلب. ìjọba ní ẹ̀yin àfáàtẹ̀ ń tẹ̀lé wọn tí wọ́n kẹ́kẹ́ rí àwọn àfáàtẹ̀ pẹ̀lú wọn àwọn àfáà yìí ní iṣẹ́ wà lọ́wọ́ wọn kì í ṣe kẹ́ẹ̀ tó máa ń bú àwọn àfáà yìí.
لو كنت فظا غليظ القلب Tẹ́ bá ní kẹ́ fi ọwọ́ kíkankíkan mú wọn. لانفضوا من حولك. Àníyàn kẹ̀kẹ́ ní Ìsìlámù mọ́. Lọ́nfọ́dù mi ní Áfíríkà. Níyàn kẹ̀kẹ́ mọ́. لانفضوا من حولك. Ẹ wo wájú ẹ̀ nírẹ́ nìkan, ẹ wo ẹ̀yìn ẹ̀ nírẹ́ nìkan, ẹ wo ẹ̀gbẹ́ ẹ̀ nírẹ́ nìkan, gbogbo ẹ ti di fẹ́ ni. لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم. Wọ́n wọ ẹni o. Ẹ ti ẹ̀ ṣàmójúkò fún ẹ díẹ̀. فاعف عنهم Wá واستغفر لهم. ẹ máa tọrọ àforíjì fún wọn. Ọlọ́run èyí tí Alhaji Wasiu Ayinde ṣe yìí. Odidi Alhaji tí wọ́n wá ń tọ́ ẹ̀jẹ̀ adìyẹ sí lórí eléyìí kù díẹ̀ káàtó Ọlọ́run. Wọ́n sábà àforíjì bá a tọ́ sọ́nà bá a fọ̀nà bá. Odidi Alhaji tí wọ́n wá ń tọ́ ẹ̀jẹ̀ adìyẹ sí lórí látara pé àṣà alẹ́ wa ni. Kò dẹ̀ sí ìyí tó mú Alhaji Wasiu Ayinde yìí ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá ló kó sí. La fi ní pé àmúlùmálà ló pọ̀ jù ní ìsìláàmù tí kó wa ń ṣe kò sílùú tí ò sí àìmọye ọba mùsùlùmí tó jẹ́ ọba Yorùbá tó bá dijọ́ ibi ẹ̀ gbọ́dọ̀ wọ́n fà ilẹ̀ sísá fún wájú. Ẹ tó bẹ́ẹ̀ láti bọ́ bọ̀ ọ́. Bí ọba sì dé gbà mí ẹ̀ ní bẹ́ẹ̀ mú tó. A ní kábíyèsí bọ̀ kábíyèsí ó sì dé yóò wọ ọ̀lẹ̀kẹ̀ wáyé ni àti ó sì kó lẹ̀kẹ̀ sọ́rùn yóò sì burú kẹ̀rẹ̀ wáyé ni. Bọ́ọ̀lù ẹ ti ṣe pẹ̀lú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́gbà. واستغفر لهم Ẹ tọrọ àforíjì fún wọn. وشاورهم في الأمر. Ṣé kí wọ́n di ibi tí mo lọ nìyẹn o? Shawirhum fil amri. Máyégún olórí ọba Akilẹ̀ of Ìjẹ̀bú-Land. Ó ti joyè, ó ti wọ̀ pẹ̀bí, ó ti jáde, wọ́n ṣayẹyẹ. Ó jẹ́ ká rí àwọn àfáà kan lẹ́gbẹ̀ẹ́ wọn bíi mélòó kan ẹ wá dìde ẹ lọ kí wọn pé àníkàwá kì í ni. Ẹ má lọ lọ pé ẹ wá jà o àníkàwá kì í ẹ bọ̀ kú oríire táyé yìí náà. Oríire táyé ni o àwa bá yín torí oríire tàlìkìyàwó. الله. Ṣẹ́lẹ̀ yìí tẹ́ ṣe yìí bó ti rí mi bó ti rí mi bó ti rí mi. Àfi kẹ́ ẹ túbà àfi kẹ́ ẹ wá foríjì. Èyí ti ṣe adìyẹ tí wọ́n pa tí wọ́n lu ẹ̀jẹ̀ rẹ̀ yìí ìjẹ́ wọ́n pa lọ́nà ìsìlámù. Àti bí Alhaji wa Wasiu mùsùlùmí ní gbogbo ìgbà tẹ́ fi wà níbẹ̀ bí ìjẹ́ tẹ̀ kírun. Ìjẹ́ tẹ̀ láǹfààní àti kírun gbogbo ọjọ́ tẹ̀ lò níbẹ̀ bí. Ẹ wá torí oyè táyé ẹ wá pa ìrun tọ́lọ́wọ́ ọba jẹ́. Tá a sì rí àdísì tí ó fẹsẹ̀ rinlẹ̀ fún wa dáadáa pé máa ń tàlákà sọ̀lá tàlà ásírí hábìtọ̀ àmọ̀lù. الله. Ẹni tó bá fi ìrun àlásàrí lẹ̀ tí ò kí. فقد هبط عمله. Láì ní ìkankan tó wà ẹ́síkúdébù iṣẹ́ rẹ̀ ti bàjẹ́. الله. Ibi táwọn abira wa ni pé èyí tí Alhaji Wasiu Ayinde ṣe yìí ṣé ó gbé kóònù ìsìlámù ni àbáwọn iṣẹ́ tí wọ́n ń bá bọ̀ wá ká sọ pé àwọn iṣẹ́ yẹn ó ti bàjẹ́. Kí ló dùgbò yá ni sọ? وشاورهم في الأمر. Shawirhum fil amri. Ẹ bá wọn ṣe mùṣáwárà ẹ jòkó pé èyí tẹ́ ṣe yìí kì í ṣe ti ìsìlámù faramọ́ o. Lóòótọ́ àṣà ni ìṣe ni àmọ́ gbogbo àṣà àti ìṣe tí ó mú yẹn kò bínú Ọlọ́run bá ká jìnà sí. وشاورهم في الأمر. Bá tiẹ̀ bá wọn fà jẹjẹ pé gbogbo ọjọ́ tẹ́ ẹ lò nípè bí jẹ́ kírun fọlọ́. Tọ́ba bí gbé e ṣe tẹ́ ẹ kírun ẹ wá lè joyè ẹ wá torí oyè táyé ẹyẹ ẹ̀sìn tó lọ́wọ́ bá lẹ̀. Ṣé bá nínú ọba ilẹ̀ Yorùbá tó lọ́wọ́ fẹ́ gbọ́ orò gbogbo ẹ̀sìn tí Yorùbá ti lè wò tó bá ti jẹ́ àìwò ni òun ò fẹ́ gbọ́. Gbogbo tó bá ti jẹ́ àìwò òun gẹ́gẹ́ náà ò tiẹ̀ fẹ́ gbọ́. Ó lọ́jú nì káwá ṣe wáàsí fún ẹ ẹ́. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت. Ìjẹ́ sọ fún nìyẹn ẹ ká àyà yìí fún wọn pé làyín ní àṣírákìtà Alhaji wa Wasiu Ayinde Màṣá ẹ wá ní ọtí lẹ̀ dáa bá ti gba nǹkan mí ìbọ́lọ́hún لئن أشركت. dáa bá ti forí kan mí ìdíyàtọ̀ sọ́lọ́hún لئن أشركت kí ló ní yóò ṣẹlẹ̀. ليحبطن عملك. Àwọn iṣẹ́ yìí ni ẹ̀san yìí ò ní pé wájú Ọlọ́run mọ́. ليحبطن عملك. Alhaji Wasiu Ayinde lè jẹ́ tẹ̀lé àfáà pé èmi
ò mọ̀ tó báyìí náà ẹ̀sìn mélòó náà ni wọ́n ń sìn aláwọ̀ èèyàn ti wà nú ayé ẹni tí ó fà wọ́n padà ní Ànábì sọ pé yẹ́sìrú ولا تعسروا yẹ́sìrú ولا تنافروا ẹ̀dẹ́ ولا تعسروا àrífkù min akhlaqiyati dáìyà الله àrífkù min akhlaqiyati dáìyà ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́hànà rífkù kọ́ la yakunu fi ṣe